Ìgbálẹ̀ tuntun, ìgbálẹ̀ awọ́rò òun ìgbálẹ̀ fún gbogbo ẹ̀yin oníṣòwò, gbogbo ẹ̀yin oníṣẹ́ owó, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àyè tẹ́ ti ń tajà, tẹ́ ẹ ní warehouse, tẹ́ ẹ ní ṣọ́ọ̀bù ńlá. Ìgbálẹ̀ awọ́rò yìí ó dáa fún yín o. Ìgbálẹ̀ tuntun ẹyọ kan, iyẹ̀pẹ̀ ọjà díẹ̀, ewé ọlá díẹ̀. Iyẹ̀pẹ̀ ọjà yìí àti ewé ọlá yìí lọ méjèèjì papọ̀. Bá mi wá pépà white, wá kó àwọn kan tó lọ ìkó sínú pépà yìí, wá dì. Bá mi wá òwú white tí wọ́n fi ń rán aṣọ kó bá mi fi dì. Wá dì mọ́nú ìgbálẹ̀ yìí kó dì dáadáa. Ó lè rárá kì í bọ́ àárín ìgbálẹ̀. Wá bó ti dì tí ò fi ní jábọ́. Àbí táwọn èèyàn máa fi pé kí náà dì mọ́nú ìgbálẹ̀. Máa fi gbá bí tó ti ń tajà, máa fi gbá bí tó ti ń ṣiṣẹ́, máa fi gbá ní ọ́fíìsì rẹ̀. Wá máa kí Ọlọ́run, wá máa sọ pé èyí ò wá yàtọ̀. Eléyìí ṣe wá yàtọ̀ nínú àwọn iṣẹ́ ìtajà tí mo ti ń ṣe, nínú àwọn awọ́rò tí mo ti ń ṣe. Ó máa kan sára sọ́lọ́run. Ìyànjú kò ṣe. Bá mi share fídíò yìí kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n jàǹfààní ẹ̀. Tó bá ní ìbéèrè kan tó fẹ́ béèrè lórí iṣẹ́ yàbí nǹkan mi, pè mí sórí 09047435342. Bá mi like ẹ̀ kó bá mi comment. Àlàáfíà Ọlọ́run kó máa bá ẹ o.